orí 18. Ẹni tí ó ya ara rẹ̀ sọ́tọ̀ yóò lépa ìfẹ́ ara rẹ̀, yóò sì kọjú ìjà ńlá sí ohunkóhun tí í ṣe ti òye. Aṣiwèrè kò ní inú dídùn sí ìmòye, ṣùgbọ́n kí ó lè fi àyà ara rẹ̀ hàn. Nígbà tí ènìyàn búburú bá dé, nígbà náà ni ẹ̀gàn dé, àti pẹ̀lú ẹ̀gàn ni ìtìjú. Ọ̀rọ̀ ẹnu ènìyàn dàbí omi jíjìn, orísun ọgbọ́n bí odò ṣíṣàn. Kò dára láti ṣe ojúsàájú ènìyàn búburú, láti bí olódodo ṣubú ní ìdájọ́. Ètè aṣiwèrè bọ́ sínú ìjà, ẹnu rẹ̀ a sì máa pe iná wá. Ẹnu aṣiwèrè ní ìparun rẹ̀, ètè rẹ̀ sì ní ìkẹ́kùn ọkàn rẹ̀. Ọ̀rọ̀ olófòfó dàbí àdídùn, wọn a sì wọ ìsàlẹ̀ inú lọ. Ẹni tí ó lọ́ra pẹ̀lú ní iṣẹ́ rẹ̀, arákùnrin jẹgúdúragúdú ènìyàn ni. Orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni, olódodo sá wọ inú rẹ̀ ó sì là. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ ní ìlú agbára rẹ̀, ó sì dàbí odi gíga ní ojú ara rẹ̀. Ṣáájú ìparun àyà ènìyàn á ṣe agídí, ṣáájú ọlá sì ní ìrẹ̀lẹ̀. Ẹni tí ó bá dáhùn ọ̀rọ̀ kí ó tó gbọ́, wèrè àti ìtìjú ni fún un. Ọkàn ènìyàn yóò fàyà ran àìlera rẹ̀, ṣùgbọ́n ọkàn tí ó rẹ̀wẹ̀sì ta ni yóò gbà á? Àyà amòye ní ìmọ̀, etí ọlọ́gbọ́n a sì máa ṣe àfẹ́rí ìmọ̀. Ọ̀rọ̀ ènìyàn a máa fi ààyè fún un, a sì mú un wá síwájú àwọn ènìyàn ńlá. Ẹnì kíní nínú ẹjọ́ rẹ̀ á dàbí ẹni pé ó jàre, ṣùgbọ́n ẹnì kejì rẹ̀ á wá, á sì wúdi rẹ̀ sílẹ̀. Kèké mú ìjà parí, a sì làjà láàrin àwọn alágbára. Arákùnrin tí a ṣẹ̀ sí, ó ṣòro ju ìlú olódi lọ, ìjà wọn sì dàbí ọ̀pá ìdábò ààfin. Ọ̀rọ̀ ẹnu ènìyàn ni yóò mú inú rẹ̀ tutù, ìbísí ẹnu rẹ̀ ni a ó sì fi tù ú nínú. Ikú àti ìyè ń bẹ ní ipa ahọ́n, àwọn ẹni tí ó bá sì ń lò ó yóò jẹ èrè rẹ̀. Ẹnikẹ́ni tí ó rí aya fẹ́, ó rí ohun rere, ó sì rí ojú rere lọ́dọ̀ Olúwa. Tálákà a máa bẹ ẹ̀bẹ̀, ṣùgbọ́n ọlọ́rọ̀ a máa fi ìkanra dáhùn. Ẹni tí ó ní ọ̀rẹ́ púpọ̀, ó ṣe é sí ìparun ara rẹ̀. Ọ̀rẹ́ kan sì ń bẹ tí ó fi ara mọ́ni ju arákùnrin lọ.